ẹ wá rí èyí ọmọ àparò Arọ́bàfín tó jẹ́ òun ni spíkà àwọn apààyàn spíkà. Ẹ wo ọjọ́ mẹ́ta tí wọ́n gbà àlejò Gúnmi nílẹ̀ Yorùbá ìgbà tí Gúnmi lọ tán tí ètí ìpè oṣù méjì ní ọ̀rọ̀ ẹni tó bá ti bá wa fa wàhálà ẹ̀pá Fatuwa Ẹlẹ́rìí tún jáde la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹ sì fura di sí yìí tí gbogbo yín ọba fi ṣe wútúbà nílẹ̀ Yorùbá wípé tọ ẹ̀sìn wọn ẹ̀sìn ẹ̀sìn apààyàn o kí gbogbo yín panu pọ̀ lé lórí wallahi ẹ̀ ní láti wọ̀tọ̀ tó dáa gbogbo kírísítẹ̀nì ti mọ̀ pé apààyàn ni sẹ́ni pé gbogbo àwọn kírísítẹ̀nì jáde gbogbo àwọn kírísítẹ̀nì tẹ jáde yóò dáa fún yín o ẹ sórí ire o ẹ rí i pé àwọn àgbààgbà nínú wọn Morano ọlọ grant interview kan níjó ní ṣé wọ́n bi léèrè nípa fatiwa tí ìmáàmù Arọ́bàfín ọmọ àparò apààyàn ṣé Morano so ọdáhùn rẹ̀ ìwọ wọn lọ kọ́ mọ́sálásí fún Boko Haram sẹ́ẹ̀rí gbogbo àwọn Boko Haram apààyàn lẹ Yorùbá bàbá olówó ti ń bẹ lábẹ́ wọn nú o bàbá olówó ọmọ àgọ̀ òun ní bẹ lábẹ́ wọn àṣírí wọn ti tú àwọn apààyàn yìí ìdí tán ti já apààyàn ń sọ fún yín o wàláhì làásìm jọmọ torí wípé ní tá a bá sọ ọkọ̀ da ẹ mọ̀ wípé ní bìdáyà àwọn ẹni yìí genesis wọn iṣẹ́ apààyàn ni wọ́n mú láàyò wàláhì iṣẹ́ apààyàn ni wọ́n mú láàyò fún di eléyìí iṣẹ́ apààyàn tí wọ́n wá ń ṣe yìí ó ti wá gògò lára wọn wá lè gbé pamọ́ mọ́ jọmọ́ ìgbà tọ́rọ̀ yọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá torí pé Yorùbá lè mi gbogbo wa Yorùbá ni wá Boko Haram tẹ́ ń wò nílẹ̀ Haúsá yẹn bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn tágbára ọ̀ká mọ́ nísìnyí t'Amẹ́ríkà tún padà wá t'Amẹ́ríkà wá tẹsẹ̀ bọ́ so ìwọ tó bá jẹ́ àfa àtọ́jọ́ ọmọ Yorùbá bẹ̀rẹ̀ láti Ìlọrin lọ tó fi dé ogun ilẹ̀ Yorùbá ní tá à ń sọ ìtọ́ bá ní kò yí ọ olórí ibú ẹ̀dá ni ọ yóò padà kàn ọ́ yóò kàn ọ́ náà Al-Qur'ani sọ a'udhu billahi minash shaitani rajim ó ní wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa Al-Qur'ani ní ẹ bẹ̀rù fìtínà kan tó bá ti dé kò ní mọ lórí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ fìtínà yìí ìwọ tó bá jẹ́ àfa àtọ̀ ọgbọ́tọ̀ dákẹ́ yóò padà kàn ọ́ yóò kàn ọmọ rẹ̀ ìgbà tí Boko Haram ń pa yẹn ní Haúsá nísìnyí ṣé àwọn tí ọmọ mẹsẹ̀ ní Boko Haram ń pa ìgbà tó sì bẹ̀rẹ̀ àwọn àfa kan wọ́n bí wọ́n ṣe gbẹ́nu tì ní dídì ìbọn wọ́n wò wọ́n ràn àwọn àfa mi ń kìlọ̀ fún wọn ṣùgbọ́n ìgbà tó já sí pé ní àwọn náà wá àwọn Boko Haram yẹn wá ní bàbá àṣàlẹ̀ tí ń sponsor wọn àwọn tí wọ́n jẹ́ olóṣèlú wọ́n sponsor wọn àwọn tí wọ́n jẹ́ òkèrè wọ́n sponsor àwọn Boko Haram wọ́n wá lágbára tí ilẹ̀ Yorùbá náà jama tí ilẹ̀ Yorùbá náà ti ń fẹ́ ń gún òkè odò bàbá Mudirul Markaz adamala ayatawa dawlatawa àfíàtàhù bàbá pàṣàmà nínú alùpọ̀ tó kọjá wọ́n ní ìwọ lówó aráàlú rẹ̀ ọ̀gbádùn rẹ̀ afáàlú rẹ̀ ọ̀gbádùn rẹ̀ bàbá olówó máa gbọ̀ nẹ́mbà wì ìwọ wá ń lọ kọ́ mọ́sálásí fún Boko Haram sẹ́ẹ̀rí gbogbo àwọn Boko Haram apààyàn lẹ Yorùbá bàbá olówó ti ń bẹ lábẹ́ wọn nú o bàbá olówó ọmọ àgọ̀ òun ní bẹ lábẹ́ wọn àṣírí wọn ti tú àṣírí bàbá olówó ti tú bí àwọn Boko Haram tilẹ̀ Haúsá ṣe ní àwọn tí sponsor wọn bẹ́ẹ̀ náà ni bàbá olówó ọmọ àgọ̀ tọ́já sí pé ní wọ́n ti fi èpè báyé rẹ̀ jẹ́ ìrántí rẹ̀ lóko òun èpè yẹn mọ́ jama òun ní sponsor àwọn apààyàn lẹ Yorùbá bàbá olówó ọmọ àgọ̀ gbogbo ayé ti mọ̀ àṣírí rẹ̀ ti tú sáyé bàbá Mudirul Markaz adamala ayatawa bàbá ní Ọlọ́run ó tó ọ̀dọ̀ èèyàn ló ti lè dàrú kò lè dàrú lọ́dọ̀ Ọlọ́run nígbà tí wọ́n bá ń sponsor àwọn terrorists nílẹ̀ Yorùbá tó ń sponsor àwọn Boko Haram tó ń sponsor ẹni tó ní sọ pé ní ẹ máa pààyàn ọwọ́ ní àwọn àtàjọ́ ọmọ Yorùbá ìpìlẹ̀ paríparí bàbá mi Yorùbá ni wọ́n ìyálà ìyá mi Yorùbá ni wọ́n kọ́ Yorùbá tí èsè Yorùbá àmúlùmọ́lá ẹwà ní káwọ̀ dákẹ́ ká máa wòyìn ràn ní wòyìn ràn náà ẹ rí i pé àwọn àgbààgbà nínú wọn Morano ọlọ grant interview kan níjó ní ṣé wọ́n bi léèrè nípa fatiwa tí ìmáàmù Arọ́bàfín ọmọ àparò apààyàn ṣé Morano so ọdáhùn rẹ̀ ẹsẹ̀ number one nínú àwọn apààyàn ilẹ̀ Yorùbá àwọn Boko Haram sẹ́ẹ̀tì Boko Haram ilẹ̀ Yorùbá wọn ò ní against ntí ìmáàmù ọmọ àparò Arọ́bàfín ntọ́sọ wọn ò ní against ẹ̀ kàkà tí wọ́n fi sọ̀rọ̀ tá yóò fi kẹ́bí sí wọn wọ́n dákẹ́ Morano bẹ́ẹ̀ náà ni Akọ́bídé Yunusa Akọ́bídé ẹ kò ní sọ kankan lé lórí torí pé ní apààyàn ni wọ́n hayakila òun ni wọ́n tẹ́lẹ̀ ìgbà tọ́rọ̀ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ bídíà wọ́n kọ́ ń pè àwọn mùsùlùmí àwọn àfà wa Abdulwasiu
ọlọ́run jà ní pẹ́. So ìgbà tó lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ rí i pé wọ́n ń pe àwọn bàbá wa lẹ́lẹ́bọ, wọ́n ń pe àwọn àfa lẹ́lẹ́bọ, oníbídíà wọ́n promote, wọ́n kò lóní bídíà, wọ́n di wípé ní kí wọ́n máa ṣépè fún àwọn àgbàlagbà, kí wọ́n máa ṣépè fún wọn, wọ́n kò níbi èpè báyìí nísìnyí, wọ́n wá dà sí pé ní tọ̀ntọ́ wá kà báyìí nísìnyí pé ẹja máa pa wọ́n. Pípa òun ni wọ́n ti establish pípa wọn báyìí. Ìwọ tó bá ti mọ̀ pé wọ́n ti establish pípa wallahi ṣe manhaj wọn yẹn wọn èkó lórí ẹ̀ o. Ọ̀rọ̀ yẹn lè padà tutù, tọ́rọ̀ yẹn padà máa tí táyọ̀ ní padà máa sọ mọ́, ṣùgbọ́n àwọn máa kárí agenda wọn lé lórí. Wọ́n máa bá sẹ́lọ̀ ń sàlẹ̀ pé máa àdìsí tẹ́lẹ̀, àdìsí ti ń bẹ nínú Sahih Muslim tí ọmọ àparò tó lọ sọ tó dá sí pé ní bàbá Mudu Markaz tó fọ́ pé àwọn aburú ń bẹ nínú àwọn àdìsí yìí, àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀ nínú wọn wọ́n ti wá mọ̀ báyìí nísìn. Ẹ̀rí pé àfa àbúrú kan bẹ ní Ṣakí, olórí ibú ọmọ ni òun náà máa ń ṣe wútúbà níjọ́ ìjúbẹ̀ ìjúbà báyìí, òun náà ti jáde ó ní confam lónìí bó ṣe yẹ kó rí náà nìyẹn. Àwọn kọ̀ọ̀kan ti ń jáde nínú wọn, wọ́n ti ń fi ọ̀rọ̀ ẹni tó bá ti kéde oṣù ẹ̀pá, ẹni tó bá ti ń bá wa fa wàhálà nílùú ẹ̀pá, wọ́n ti fi ń rilẹ̀. Jama ẹ fura, apààyàn làwọn pípù yìí. Bẹ́ẹ̀ náà ni èyí ti Ìbàdàn yìí, Abu Rọ̀jímọ́ Ìbàdàn, apààyàn ni. Torí wípé ní òun náà ti sọ, ó náà Boko Haram ti wá bá òun. Ẹwùgbà tó ti sọ tipẹ́tipẹ́. Ó lóun kan náà ni lẹ̀rọ̀ ti wá bá òun. Lẹ̀rọ̀. Ó ṣe jẹ́ wípé ní gbogbo kírímínà, gbogbo àwọn ọ̀daràn, ọ̀dọ̀ yín ni wọ́n máa ń wá. Tá à ń sọ fún pé apààyàn làwọn pípù yìí. Ẹ wo ọjọ́ mẹ́ta yìí tí wọ́n gbà àlejò Gúnmi nílẹ̀ Yorùbá. Ìgbà tí Gúnmi lọ tán, tí ètí ìpé oṣù méjì ní ọ̀rọ̀ ẹni tó bá ti bá wa fa wàhálà ẹ̀pá fàtíwọ̀ lẹ́yìn tún jáde. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ sì fúra di sí yìí. Àwọn tí wọ́n jẹ́ tí wọn ò kéwú gan, ìyá kàsẹ́ẹ̀tì, ọlọ́ba ti dáadáa fún ìyá òun, ìyá dáadáa ni, ìyá yẹn gbìyànjú. Kò dìgbà tí ìyá bá kéwú kan tó sọ wípé bóyá òun náà máa ṣe dáwà, ìyá yẹn ṣe dáwà, tó ìyá yẹn ti mọ̀ wọ́n. Ìyá kàsẹ́ẹ̀tì, ìyá yẹn ń pariwo ń ké tantan, ibi táwọn àfáà mi ń bà nílẹ̀ Yorùbá, gbogbo àwọn arábítà, gbogbo wọn ti dákẹ́ o. Wọn ò sọ nǹkan kan o, òní ni Jímọ̀, ó yẹ kí gbogbo àfáà jáde, kí gbogbo wọn sọ̀rọ̀ lórí pé Islam ń ṣẹ̀sìn apààyàn. Ọ̀nà kan pé Ọlọ́run ti ní kẹ́ pààyàn nínú Kùránì, ẹni tó bá sì pààyàn lọ ní Kùránì ní kẹ́ pa padà, lẹ́yìn rẹ̀ kò sí pípa kankan mọ́ nínú Kùránì. Ẹ wá rí èyí ọmọ àparò, Arọ́bàfín, tó jẹ́ òun ni spíkà àwọn apààyàn nu. Spíkà àwọn apààyàn, ìmáàmù ọmọ àlè tá a sọ fún abájọ́ sí òun nu. Spíkà apààyàn ni, òun ni spíkà àwọn apààyàn, àwọn alùsùnà, òun ni spíkà wọn, alùsùnà sàlàfíà wàhábíyà, òun ni spíkà wọn. Ẹ rí wípé ní ó jáde, ó lóun fẹ́ fàbùkù kan bàbá Mudu Markaz, òun fẹ́ ṣe kí ni, òun fẹ́ yẹ̀yẹ́ bàbá Mudu Markaz, gbogbo ẹ̀yin ọ̀tá bàbá Mudu Markaz, wàláì ẹ̀sìn tó máa parọ́ ṣe, gbogbo kírísítẹ̀nì ti mọ̀ pé apààyàn ni. Sẹ́ni pé gbogbo àwọn kírísítẹ̀nì jáde, gbogbo àwọn kírísítẹ̀nì tẹ jáde yọ̀dà fún yín o. Ẹ sórí ire o. Wọ́n ní ó kọ táàrùn jẹ́, òun ní pé ní pamímára kí n pa ọ́, polongo mi síta kí n tú ọ lẹ̀. Ṣé ẹni tí ń kéde láwọn alùsùnà burúkú yìí tó ní pé ní ẹjọ́ là ń rò báyìí, àwọn pípù yìí wọn ò ní gbọ́rọ̀ tí ń jọ̀rọ̀ Kùránì rárá. Mọ́nájì wọn mọ́nájì apààyàn ni, súnà apààyàn ni wọ́n ń gbé káàkiri jàmáà. So ẹ wà ní rí wọn kí wọ́n jáde kí wọ́n sọ pé ń tẹ́ni yìí sọ yìí ọ̀dà o, ọ̀rọ̀ burúkú ni ọjọ́ tí Islam o. Àwọn èèyàn wá ń sá fún Islam, wọ́n wá sọ Islam jẹ̀sìn apààyàn, àwọn kírísítẹ́nì gangan tó wà ní gẹ̀ẹ́sì ẹ̀. Ẹ̀yin jàmáà, àwọn ẹlẹ́bọ olóòṣà àwọn náà tún jáde, wọ́n tún against èyí tí ìmáàmù ọmọ àparò yìí, Arọ́bàfín ìlú wọn yìí, ọmọ àlélẹ́ yìí, gbogbo àwọn ẹlẹ́bọ wọ́n against ẹ̀. Bí o mọ̀ sí wọ́n against ẹ̀ yìí, ẹ wà rí àwọn àgbààgbà wọn láwọn apààyàn yìí, irú àwọn Akúrí nílọrin ẹ ní rí kò ní jáde. Professor Abiyama Ayé, gúrùpù apààyàn ni, Professor Abiyama Ayé, gúrùpù apààyàn ni. Ṣé dákun hadisi tí ọmọ àparò kàún, ìwọ Professor Abiyama Ayé, kí ló dé tó fi kàfà ọmọ yunifásitì tí ìjọba ọba ní bá tiẹ̀ jẹ́? Professor Ẹlẹ́kùn Egbére, ọmọ olùkọ́ àgbákò, bá wa jáde, bá wa sọ lórí àdìsí yìí. Ṣé bí ẹ sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn lọ jẹ́ yín lógún, ó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ lé lórí pẹ̀tọ̀ ní tí ọmọ àparò sọ yìí ṣé sọ́dá, ṣé Islam ló ní ká máa pààyàn? Ó tún fọwọ́ gbá yàrá yìí, ó ní ẹ̀sìn wa ló sọ bẹ́ẹ̀, ẹ̀sìn wa ló sọ bẹ́ẹ̀, ká pa á. Wallahi tallahi súnmọ́ billahi la ilaha illa huwa, gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ ṣe ìjàmbá fún Islam nílẹ̀ Yorùbá, tẹ́ ń dalẹ̀ Islam, àtúbọ̀tán yóò ní dáa.
torí ẹnìkan ò ní jàmbá ìsìláàmù káàtúbọ̀ tán rí ọ̀dà àwa tá à ń ké tá à ń pariwo lọ́sàn lóru pé ẹ má pààyàn ìsìláàmù sì kẹ́kẹ́ pààyàn ẹ̀yin àfa àtẹwà lórí mímbàrí tẹ́ ẹ bá sọ̀rọ̀ lé lórí mo fọlọ́ ń búra sí ẹlẹ́dàá ìsìláàmù tẹ́ ń jẹun rẹ̀ ẹ ní láti bọ̀ tán tó dáa tí gbogbo yín ọba fi ṣe wútúbà nílẹ̀ Yorùbá wípé tọ ẹ̀sìn wọn ẹ̀sìn apààyàn o kí gbogbo yín panu pọ̀ lé lórí wallahi ẹ ní láti bọ̀ tán tó dáa Kùránì ló sọ ó ní àwọn tó já sí pé ní àwọn àsáàbù sábtì àwọn tó já sí pé wọ́n lọ dẹ̀dẹ̀ ńjọ́ sátidé àwọn kan kìlọ̀ fún wọn wípé nítọ̀ bẹ́ẹ̀ sí lọ dẹ̀dẹ̀ náà ní ká má dẹ̀dẹ̀ ńjọ́ sátidé mọ́ wọn ò gbọ́ àwọn kan kìlọ̀ fún wọn àwọn kan dákẹ́ àwọn kan kílẹ̀ ń kìlọ̀ fún wọn fún gbà tí parọ́ Ọlọ́run dé àwọn tí wọ́n ń kìlọ̀ fún Ọlọ́run là wọn gbogbo àwa tá à ń tó àṣírí àwọn apààyàn ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run là wá gbogbo ẹ̀yin tẹ́ ń ṣíya prógráàmù àwọn apààyàn ilẹ̀ Yorùbá yìí tẹ́ ń ṣíya rẹ̀ fáwọn èèyàn tí ìṣòro ń bá dé Ọlọ́run là wá kó mẹ́ sẹ́ẹ̀rí àwọn àfáà mùnáfìkì tí wọ́n dákẹ́ àwọn àgbàlagbà tí wọ́n máa ń pẹ̀tù síjà tí wọ́n dákẹ́ tí ìparun ìbá dé ọ̀rọ̀ pípa yìí tó bá wọn ṣẹlẹ̀ lágbára Ọlọ́run yóò ṣẹlẹ̀ wọn lórí yóò ṣẹlẹ̀ lórí àwọn ọmọ wọn lórí ẹ ti wá balẹ̀ Yorùbá jẹ́ bá a ti fẹ́ kó nu pírọ́blẹ́mù yìí nìkan lókùtọ́ Ọlọ́run láwọn mẹ́ra yìí nísìn ẹ wo gbólóhùn kan ṣoṣo tó ọmọ àparò apààyàn ilẹ̀ Yorùbá yìí apààyàn súnà yìí ẹ wo ìṣẹ́jú tó fi sọ̀rọ̀ ẹ wá wo iye ìgbà táwọn èèyàn ti ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ fún Islam ìyẹn lè ba nǹkan jẹ́ láàrin ìṣẹ́jú kan ó lè túnṣe láàrin ọdún mẹ́wàá ṣé kò ti wọnú Guinness Book báyìí kò ti wọnú Guinness Book báyìí pé Islam wa o ẹ̀sìn apààyàn ni. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam ẹ bẹ̀rù Ọlọ́run ṣe rí gbogbo àwọn alùsùnà yìí àwọn sàlàfíà yìí wọn ò wá ṣe ilẹ̀ Yorùbá láǹfààní wọn wá láti wá dalẹ̀ Yorùbá rú láti kó Boko Haram wọlé Yorùbá láti máa pa ọmọ Yorùbá ni. ó ti wá di nísìnyí báyìí nísìnyí tó dájú pé ní èèyàn méjì bá ti fa nǹkan nínú Islam ìlú tó bá ti ń jà sí ìmáàmù ó di kó máa para wọn ìlú tó bá ti ń jà sí mufti ó di kó máa pàkan ìlú tó bá ti ń jà sí ọ̀rọ̀ ìwọ ló jẹ́ Sàràkí àdínì ìwọ ló jẹ́ Sẹ́ríkì àdínì ó di kó máa pàkan nítorí ó ti gbé àdísì jáde àdísì ibú àdísì tánẹ́bí ò mọ̀ wọn wà ní sọ wípé ní rárá o ànábì kọ́ ló sọ o wọ́n tún insist pé ànábì ló sọ Allahu Akbar Kùránì ó sọ pé kápáyàn wallahi wọn ò ní gbà ṣùgbọ́n tó sáti bẹ lórí manhaj wọn yìí lórí ìlànà wọn yìí ìlànà Muhammad bin Abdul Wahab ìlànà Ibn Taymiyyah pé kí wọ́n pààyàn wallahi wọn ní kò lórí ẹ o wallahi wọn ní kò lórí ẹ o jama gbogbo lẹ Yorùbá o ẹ̀yin ló kí bóyá bàbá mudu markaz nìkan ni wọ́n ń tájẹ́ẹ̀tì irú àwa ìbáyìí wọ́n ń tájẹ́ẹ̀tì irú àwa yìí gbogbo tó bá jásí pé ní wọ́n bá lè pa ọba rọrùn fún wọn ni wọ́n ti process ẹ̀ wọ́n ti pàṣẹ ìjágbọ́n tipẹ́tipẹ́ wọ́n ti pàṣẹ ìjágbọ́n tipẹ́tipẹ́ so gbogbo àwọn àfáà tí wọ́n ní bí wọ́n tó ti bàbá mudu markaz tí wọ́n tó lórí òdodo wọ́n mọ̀ eliminate wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan ni agbára ni wọ́n retí pẹ̀lú ògùn Ọlọ́run ò ní fún yín ṣe o ẹ kú ẹ parẹ́ nílẹ̀ Yorùbá tọmọtọmọ lágbára Ọlọ́run àní gbúrò yín mọ́ torí wípé ní nǹkan bíi yẹ 2000 nítòsí mẹ́un yẹ 2000 nítòsí mẹ́un wàláhì ilẹ̀ Yorùbá ò rí báyìí yẹ 2005 wàláhì ilẹ̀ Yorùbá ò rí báyìí jàmáà tẹ́ ń gbọ́ wa ẹ̀yin náà ẹ máa lo làákàyè yín ẹ lo làákàyè pẹ̀lú ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí bàbá Mùdírù ti ké Kùránì fáwọn pípù yìí wọn ò gba Kùránì àdìsí tó jẹ́ òdodo wọ́n ké fún wọn ọ̀gbá báwa ní oṣù wa máa ké fún yín náà nìyẹn torí pé ẹni tí ó gbọ́ ọgbọ̀ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ọ̀rọ̀ clear ẹ wò lórí ọ̀rọ̀ Abubakar kò sí Abubakar tó bá dòdò wọn ò ní gbà ṣùgbọ́n tó bá jẹ́ máa pààyàn nínú tíra wọn wà lẹ́yìn wọn máa ń gbà ẹsẹ̀kẹsẹ̀ ni ẹ wo bàbá Mudiru Markaz wọ́n ní Abubakar ti wà ní Madina òun kọ́ níbẹ̀ pẹ̀lú ànábì nínú kòtò gáwùlì ìrá Sahihul Bukhari ó wá jẹ́rìí sí ó ní Abubakar ti wà ní Madina títí ń kírun lẹ́yìn Sálímù àwọn náà kà nínú tíra wọn o wàláhì wọn ò gbà wọlé o wọn ò gbà wọlé fún jẹ́lé ìjàmá mo tún padà bọ̀ wá láti wá bá mad bàbá tán ń pè ní mad tó ní ilé kéwú tán ń pè ní mad mò ń bọ̀ wá bá àti ẹni tí ń darí ilé kéwú tán ń pè ní mad wèrè gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ máa ilé kéwú mad ẹ máa retí mi mọ̀ bọ̀ nàkíbù làgìnámì ọ̀nà mi sí yín á sì jíṣẹ́ fún yín gbogbo owó tí ó padà á máa sọ pé wọ́n bú àfa àgbà kan tó bá fẹ́ sí òfò tó bá fẹ́ káyé rí ọ bàjẹ́ má dá sí i.